tara rẹ̀ lóko. Gbogbo ayé bá forí ìrókò, tí ṣòro ayé bá forí oro. Àmọ̀lé ọmọ ló ń gbèjà, ẹni tó bá lè gbà ní lènìyàn ké sí. Adéyínká ọmọ Sónibárà ni mo fi wí pé kí Yọ̀mìyà ó tó dégbò tí ó kẹ̀mẹ̀mẹ̀. Káyà kẹ́sọ́nù gàngbé, ogun ayé ó tó gbé ni mi láàyè. Ogun ayé tí ń sayé ọmọ ẹlòmíì dìdàkudà. Ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó hàn lọ́dà bẹ́. Ọwọ́ akárìbọnú, alákọ̀ọ́rí ń lọgun pé tóun nìkan
Hello? Hello? Ẹ káalẹ́ sir. Yes sir. Okay, Mr. Aiza nìyẹn àbí? Ẹ jẹ́ kó di láàárọ̀ ọ̀la ṣètùgbọ́n. Àárọ̀ ọ̀la ni kẹ́ ẹ pè mí. Àdúrà wọ́n gbà ọ́. All right sir, ó dàárọ̀. Ẹ káalẹ́ o. Àsìkò àtàárọ̀. Àdúrà yẹn ó gbà. Àdúrà tèmi náà gbà. Gbogbo wa á ra àánú gbà. Ọ̀rọ̀ ayé yín ò ní dàrú. Àkọ̀tì ò ní bá yín. Kò ní dàrú mọ́ yín lọ́wọ́. Ẹ ti ń ná ẹ̀rí ná mọ́ kò ní kan gbogbo ojú tí ń wò mí. Bí mo ṣe fẹ́ kórí fún yín kórí bẹ́ẹ̀ fẹ́ mi ná. Kí la fẹ́ bá wa sọ̀rọ̀ lé lálẹ́ yìí? Àmì ara. Àmì ara. Mo kí ìyáàfin pásítọ̀ tó dángájíá Madam Hasan Bọ́láńlé ní Ìjẹ̀bú Òrù. Ẹ ra àánú gbà. Ọlọ́run tí ń bẹ lára yín ò ní kú láéláé, agbára Ọlọ́run. Àmì ara. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kó sọ́wọ́ àwọn alọ́nilọ́wọ́gbà lórí irú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún wa lálẹ́ yìí. Àní wọ́n fàmì sí òun lára, wọ́n ní ojú kan ń bẹ lára òun, wọ́n ní kinní kan ń bẹ lára òun, kò yé òun. Àmì ara ń bẹ. Kódà ayé a máa fàmì sí ni lára láti inú oyún. Àmì ayé a máa fi síyàn lára láti inú oyún. Torí ẹ̀ la máa kìlọ̀ fún ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá wà nínú oyún, ẹ jẹ́nu yín ọmọnu. Bẹ́ẹ̀ bá ti ń lọ ya scan mọ́ rẹ̀ yín lọ́wọ́. Bí ìyá ọkọ rẹ̀ ọ̀bá da má jẹ́ orí scan result yẹ. Ọ̀pọ̀lọpọ̀ ya ọkọ láyé òde òní tó bá rí i pé ìwọ ló ń ràgàbù ọmọ ẹ̀ tó jẹ́ ọkọ tiẹ̀ tó fi dí orí mú, ó lè gbàbẹ̀ kó fi bí oyún inú kó fi mú ọ̀tá rẹ̀. Ayé a máa fàmì síyàn láti inú oyún. Sotiri pé ilé ayé kò gba kájòkó tẹrẹrẹ. Bàbá rówó ṣáájò ọyọ kọ lẹ́nu tó lè fi gbàdúrà. Ọwọ́ arówó ṣáájò òrówó ṣáájò ẹ̀tọ́ rẹ̀ gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run. Ọlọ́run ló borí ohun gbogbo. Ó máa ṣàdúà. Ọba jẹ́ Kìrìsìtẹ́nì, takú ti Jésù lọ́rùn. Tó bá jẹ́ Mùsùlùmí, takú tànábì lọ́rùn. Máa kírun rẹ̀ kò sì máa ṣe náfìlà. Ẹ rí i pé gbogbo àwọn aláboyún tí obìnrin bá wà ní oyún, tí bá máa lá àlá mẹ́rin tẹ́lẹ̀ tí wọ́n bá wà ní oyún, àlá rẹ̀ ó sì tó bí 20. Ọ̀pọ̀lọpọ̀ aláboyún a máa lálàkàlà púpọ̀ jù. Ìdí rẹ̀ o, ọlẹ̀ inú rẹ̀ ní yóò jẹ́ ọmọ arí oríṣiríṣi nǹkan. Bí àwọn ẹni bí bá fẹ́ mu yóò máa rí. Ṣùgbọ́n tó bá súnmọ́ Ọlọ́run dáadáa, ó lè rí sọ, ó sì lè bá ẹ rí tú. Bákan náà bí wọ́n bá bí èèyàn tí wọ́n wà lọ́mọ ọwọ́, ayé a máa fàmì síyàn lára. Pàápàá jùlọ ilé olórogún. Ìyàwó ti tẹ́lẹ̀ ó bóbìnrin rẹpẹtẹ, ìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọbọ̀kùnrin. Àwọn obìnrin a máa persecute ara wọn láti bẹ̀, wọ́n a máa contradict ara wọn, wọ́n máa jìra wọn lẹ́sẹ̀. Òun ló bá rẹ̀ wọn, òun ló bí Adélé, òun ló bí, tí wọ́n dẹ̀ ti mọ̀ pé property wà nílẹ̀, wàhálà dé.
tó kọ̀ wá rí bẹ́ẹ̀ eléyìí bí tọ̀hún bí ṣùgbọ́n wọ́n ń gbọ́ pé ọmọ tí ìyàwó bí yìí ọmọ ológo ńlá ni torí ẹ̀ làá fi ń kìlọ̀ fẹ́yìn obìnrin bẹ́lómi bá ti bí ọmọ kò ní lè pọ́n ọmọ rẹ̀ ṣùgbọ́n lè pọ́n fóònù tí ó máa gbé fóònù tí ó máa tẹ fóònù gbogbo gbà torí kó lè rí fóònù tẹ̀ àti kó lè rí fíìmù tí ó wòwò yóò bọ́ ọmọ lọ síríìtì kejì ẹjọ́ mọ̀ wọ́n máa bá yín ṣeré àmọ́ àwọn ọmọ lúkútù yìí àwọn máa fọwọ́ ra lórí wọ́n ti fọwọ́ tí ọ̀yẹ́ wọ́n ti fi ra ní gbogbo ara wọ́n á máa fàmì sí ọmọ lára láti kékeré ọmọ tó yẹ kó gòrì ebúyọ lágbà ọmọ bá máa kiri kánú ayé káàkiri lórí irọ́ wọ́n bá pé ìyá rẹ̀ ti fògo rẹ̀ ráre iṣẹ́ ọwọ́ ẹni ayé a máa fàmì sí bẹ́ẹ̀ ni wọ́n á máa fàmì sí séèyàn èèyàn máa wá lálùbáríkà ojú oorun kò ní lálùbáríkà ojú ayé ẹnjìníà lóòótọ́ lẹ mọṣẹ́ pòfẹ́sọ̀ lóòótọ́ lẹ kàwé ṣùgbọ́n ẹ̀ láṣeyọrí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí kò ní jẹ́ bẹ́ẹ̀ fún yín kò ní jẹ́ bẹ́ẹ̀ fún mi náà oríire tó yẹ kẹ́nìyàn máa ṣe láyé wọ́n bá dá ìfá àtẹ̀ sójú oorun yóò ṣiṣẹ́ lójú oorun tó bá dójú ayé ó máa fọwọ́ luwọ́ ni àwọn tí ọ̀wá mọṣẹ́ tó àwọn ni wọ́n máa ríṣẹ́ gbà ọ̀gá ẹ jẹ́ lọ gbéṣẹ́ fọ̀gá kọ́gà ọba wa kí wọ́n ṣàlàyé ìwọ tó ń ẹ̀ láì tí wọ́n tó ń ṣe wọn ò sì gbéṣẹ́ dọ́dọ̀ rẹ̀ kódà àwọn ó gbé iṣẹ́ ìdọ́dọ̀ rẹ̀ tó ọba ṣe àwọn yà á kó sí showroom yes iṣẹ́ ìwà òkè wo ṣé wàá ń gba owó ọ̀hún náà wò rí nǹkan kan fi ṣe. wọ́n ti bọ iyọ̀ àlùbáríkà abẹ̀ kú mẹ́ wọ́n á dá ìfá àti ẹ̀ sójú oorun. tí wọ́n bá tún wá fẹ́ parí ayé òǹtọ̀hún wọn ò ní jẹ́ orí náà ríra ẹ̀. tí wọ́n bá ń kígbe ìsọjí fún yóò lóun ò lè lọ. tí wọ́n bá ń kígbe ìgbàlà fún àní wọn ò ráàyè. tí wọ́n bá ní tàjúdù yá alórí ń fọ́hún. tí wọ́n bá ní kó kírun alẹ́sẹ̀ ń rò òun. ṣùgbọ́n tí wọ́n bá ní náírà bẹ̀ẹ̀tì yóò ta tẹ́tẹ́ yóò lọ wo Man U yóò lọ. tí wọ́n bá ní wọ́n wo bọ́ọ̀lù Man U yóò lọ ọbẹ̀ yẹn gbogbo ẹ̀yin tán wò mí ọ̀rọ̀ ayé yín ò ní rí bẹ́ẹ̀ àmì ara ìgbéyàwó ayé a máa fàmì sí arábìnrin ẹni tí mò ń wí lè padà wo fíìmù yìí o àbó lè padà wo live program wa yìí o ìní dákọ ẹnìkan arábìnrin yẹn wà lọ́dọ̀ mi ní ká tó sọdún ikọ́ èrò pọ̀ inú ilé ọgbà wa àwọn tó dòkú síta báwọn á rí i pé oòrùn yẹn pọ̀ mo ní gbogbo wọn rọra wọn wọlé arákùnrin yìí ní wọ́n fún un ní nọ́mbà yín lòun fi wá lókè ọ̀rọ̀ ayé òun lòun bá wá ọ fẹ́ bá bẹ̀rẹ̀ ọ̀hún èròjọ́ lọ́dún èmi ní ń sọ ohun tó ọba wá fún ẹ èmi ní ń sọ pé òun ti ń ṣe ọ́ nì ọba kó kalẹ̀ ẹ̀lú arákùnrin ó ní ẹ̀lú sà kó tó ṣe ìgbéyàwó rẹ̀ wọ́n kìlọ̀ kan fún ọ̀gbọ́ràn ó ní bẹ́ẹ̀ ni kí ló wá ń retí ọmọ sí èmèrè ló gbé wọlé èmèrè dájọ́ sì ni kò sí ohun tó níyàwó rẹ̀ ó lò tí ó lóhun oníbẹ̀ẹ́ ni wòlíì rẹ̀ sọ ọ̀rọ̀ fún ẹ ọlẹ́nu rẹ̀ rún who are you ẹ má máa tí a wò pé báyé ṣe ń rí lónìí àwọn èèyàn kan ń bẹ wọn ọ̀tara wọn ní gbàǹjo fáyé wọ́n fura wọn lẹ̀ fọlọ́run ni wòmí o lè máa padà wo prógráàmù yìí mo ṣe fi gbogbo ẹnu kọlà yìí àwọn èèyàn mọ̀ mí èmi náà mọ̀ yàn nínú ilé tí wọ́n ti bí mi
àwa kì í wo owó dáyàn lóhùn àìsí ìwò pọ́ ìwọ̀n tó rí kọjá fà á ní fa ọ̀rọ̀ ya fún ẹ ìsìn nítorí ẹ̀ pé kan lọ gbégbékúgbé kan wá bá mi rárá ìyẹn gbé nǹkan wá inú ilé tí mò ń gbé ẹ wádìí ládùúgbò pé ǹjẹ́ wọ́n fa ẹran wọlé wá bá mi rí kò síhun tọ́jọ́ èmi ka owó kalẹ̀ ni ọyẹ ẹ lọ sọ́jà ẹ lọ bu ẹran wá fún mi ìní jẹjẹkújẹ ayé a máa gba bí ìgbéyàwó fi àmì sí ni lára tó o bá ti béèrè lọ́wọ́ wòlíì rẹ ǹjẹ́ mo fẹ́ ṣe yìí olúwa fi yọ̀ǹda sí tí wọ́n bá sọ pé olúwa ọ̀yọ̀ǹda bó bá ṣe gbà ní ọ̀rọ̀ ra ṣe torí ẹ̀yìn rẹ̀ tẹ́mi kan bá sọ fún wọn pé kò ní ṣòro bí ó bá ṣòro yóò sì so àpọ̀n lẹ́yìn rẹ̀ tọ́rẹ́ ni wọ́n bá bọ́ ọ dá kò ní bọ́ ọ débẹ̀ ń gbọ́ ọ bá yá ẹ gbádùn mi kò ní bẹ ẹ débẹ̀ tó bá padà yá lórí àwọn ìgbéyàwó bẹ́ẹ̀ tí wọ́n bá fàmì sí lọ́kọ bá lówó tẹ́lẹ̀ bíyàwó bá wọlé bíi kí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ọkọ bíi kí wọ́n máa yọ̀bẹ yọ̀gò tíra wọn àmì òun lè ń rí láyé òde òní yìí o ìyàwó tá a fi jó fìlù fẹ́ tí gbogbo ayé wá tọ́ba aláyé wá tí gómìnà wá àlọ́ àbọ̀ ọ̀bẹ ni wọ́n fi ń gúnra wọn sọ yẹ kó rí bẹ́ẹ̀ ni ìgbà tẹ́ ẹ̀ gbà wọn wòlíì yín gbọ́mọ́ o gbọ́dọ̀ ní wòlíì tiẹ̀ tàbí àáfàá rẹ̀ àwọn takùtọ̀ lọ́hùn lọ́rùn ni kì í ṣe pé ìwọ náà mọ kéwú kì í sì ṣe pé ìwọ náà lọ sí theology school ṣùgbọ́n o gbọ́dọ̀ ní wòlíì tiẹ̀ mo mọ èbó fọ̀kọ́ ní ìwé fún ọ mo sì mọ̀wé kàkọ́ ní ìwé fún ọ ohun tọ́lọ́hùn fún wọ rí kò fún èmi rí ẹ̀bùn ni fúnra ọlọ́run ní fún ni kò ṣeé gbà bẹ́ẹ̀ ni gift tọ́pọ̀lọpọ̀ máa mú wá bí ìgbéyàwó ǹjẹ́ ẹ mọ̀ wípé wọ́n máa pa nǹkan mọ́ sára rẹ̀ ṣé ẹ mọ̀ àmọye kéèsì lórí oní gift yìí tí mo ti bá wọn treat rí láyé n lè sọ pé iye báyìí ni èyí wọ́n fi pàrókò àbọ̀dè fún yàn lọ́pọ̀ jù bí wọ́n ṣe dì í fún ọ ló ṣe dì í jáde tí ẹ bá ti ń gba ẹrù gbéyàwó kẹ́ ẹ tó tu rárá àwọn wòlíì rẹ gbọ́dọ̀ wá bless ẹ tí wọ́n bá dẹ̀ tún bless ẹ tán gbọ́dọ̀ tètè lò wọ́n á fẹ̀mí darí ẹ̀ bọ́lọ́run bá ṣe tọ́ wọn wọ́n sì sọ fún ọ̀yá kì í sì ṣe gbogbo ẹ̀ lólò èyí tó tún fi tọrẹ gbọ́dọ̀ wà mẹ́ kọ́ ọba àlè rí di jókòó ilé ọkọ rẹ̀ tọ́ wà ààrẹ ni wọ́n fún mọ́tò àti mọ́tò tí wọ́n fún àṣekóṣí ni wọ́n gbé fún àfìgbà tó ta mọ́tò yìí tó yọnú owó mọ́tò yìí tó ṣe sàárà ń bẹ tó fọwọ́ ara ẹ̀ ra mọ́tò míì fún rẹ̀ ẹni wàá gbé mọ́tò fún mi ọba sì mọ́ máa fi mọ́tò yìí lẹ̀ wá mọ́tò yẹn sì dẹ́ńjì rẹ̀ dá sí ò sísá mọ́tò tó ta yìí ní dùn mí ayé ò kò ṣe tà yẹn ní dùn mí tí ẹ yé torí kò ṣiṣẹ́ wọ́n fẹ́ kọ́ gba ẹ̀mí rẹ̀ ni wọ́n fẹ́ kọ́ gba ẹ̀mí ẹ̀ ni olóhùn tó lè tó àbí mọ́tò yẹn yọ lẹ́nu kó wọn tó tó mi rà èyí tẹ́ ti ṣe yẹn ti tó ìwọ lè má gbọ́rú ẹ̀rí àwa táwa ń gbọ́ làwa ń sọ fẹ́yìn tí àmì bá ń bẹ lára kì í jẹ́ èèyàn ra àánú gbà ẹ gbádùn mi mo fáyìn kan mo mọ̀ èèyàn kan mo mọ̀rọ̀ sọ kọ́ mo dángájíá kọ́ àlàáfíà mi tí àmì bá ń bẹ lára èèyàn ní ra àánú gbà yẹ wá dàbí ẹni tí ń ṣiṣẹ́ Central Bank ni wọ́n ti ń tẹ̀wó àwa àti ibi iṣẹ́ dé lálẹ́ ní ẹ dákun ẹ̀yin ará alẹ́ ǹjẹ́ òun rí wàásù kó wọn ò fira ṣúgà sí gàárì kò ní rí bẹ́ẹ̀ fún yín kò ní rí bẹ́ẹ̀ fún yín ǹjẹ́ yọ̀ rẹ̀ ní dá lóhùn wọ́n sọ pé are you crazy sẹ́mọ̀ tó mọ̀ ọ̀rọ̀ yẹn ìwọ́ tó ń ṣiṣẹ́ bí wọ́n ti ń tẹ̀wó tọ́wọ́ adé lálẹ́ tọ́ níta ló ní wàásù kọ́ ya ọ tó fira gà
irú ẹni bẹ́ẹ̀ tó bá kódà kọ́mọ Tinubu ó lè jó òun ó tún máa gbé fún máa lọ gbé fún wọn ò sì ní fún ní nǹkan kan bẹ́ẹ̀. ayé tún á parọ́ mọ́ gbogbo àwọn èèyàn gidi tí í ṣèèyàn lóore ó yí ká báyìí lẹ́yìn kọ́ jẹun wọn ò ní fún lẹ́nìtì bí aṣọ àlòkù ọ̀nàrẹ́bù ẹ̀sìn àtọ̀ tí ẹ̀yàn má wọ̀rí ọlọ́run ò ní fọkọ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí kò ní fọ̀rọ̀ yín sí rìfáàsì iwájú lẹ́ẹ̀ máa lọ. àmì ara ayé fi dẹ ìkórìíra sí ni lé àánú àwọn ẹlòmíín máa ṣe nítorí pé ó ti lówó lọ́wọ́ bí ta wá bá a dé ta mọ̀yàn dé yìí ọlọ́run ti ṣàánú àwọn bí àwọn wá kọ́ dé yìí kò sólú ẹ̀ àwa sóògùn àwa ń ṣàwò àwọn ṣe kinní kan ngbèrè rẹ bá ti dàrú tó ti jẹun tán tí ọ̀ràn ti pé ebi ń pa àwọn ẹlòmíín tí ọ̀mọ̀rọ̀ tí ó máa sọ yóò máa sọ̀sọ̀kúsọ àwa yìí kí làwọn ò lè ṣe kí làwọn ò lè mọ̀ wọ́n bá yẹ tán wọ́n wàá gbàǹdì gbogbo ohun tó níyẹn yóò máa tà ní kọ̀ọ̀kan wọn ò bá ní gbé eko ẹ̀ mọ́. lẹ́yìn ráwọn ẹnìkan táwọn onífújì ti kìdarí lánàá àwọn igi jẹ́gẹ́dẹ́ wò lẹ́gbọ́n wọn nísìn àwọn ti kì wọ́n lákìpa kò sí nǹkan kan mọ́ èèkọ́ tí wọ́n ló ń gbà yẹn ọ̀hàn mọ́ ìràwọ̀ gbogbo yín ò ní wọ́ọ̀kùn. ayé a máa bínú ẹni débẹ̀ tí wọ́n bá fi àmì síyàn lára wọ́n fi ba orúkọ èèyàn jẹ́. wọ́n fi ìyá ba orúkọ ọmọ jẹ́ wọ́n fi ọmọ ba orúkọ ọ̀yá jẹ́ kódà wọ́n á fi bàbá ba orúkọ ẹbí jẹ́. wọ́n á máa fi àmì síyàn lára kéèyàn máa má mú bọ́. ó du gómìnà lẹ́ẹ̀mẹ́wàá ọwọ́ rí òní tó bí ọba tó sinmi agbájá rẹ̀ gan wọ́n tún lè sọ pé ọ̀rọ̀ rẹ̀ jẹ mẹ́wọ̀n yóò tún gba pẹ̀lú ẹ̀wọ̀n ọ̀tán. ní ráàmù bọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí èmi gan ò ní ráàmù bọ́. ayé a máa fi àmì síyàn lára ẹ mọ̀ pé Nàìjíríà la wà yìí kóńtọ̀ wọn wà ní Australia yóò sì lọ́ọ́ bá kò ní ríṣẹ́. bí gbogbo ẹgbẹ́ rẹ̀ ń gbaṣẹ́ tó bá wọṣẹ́ lónìí tó ní kó wọn lọ opportunity obìnrin kí wọ́n fún wọn níwèé gbèlú nígbà tí ó bẹ lo oṣù mẹ́ta mẹ́wọ̀n ó sì lè jáde. àmì ara àmì wà ayé àmà fi ìwọ tí àmì ń bẹ lára rẹ ọkàn máa mọ̀ pé disaster yẹn ń ṣẹlẹ̀ mọ̀ bó ṣe ń gbà ṣẹlẹ̀ ò yí ọ. omi ń bẹ tó bá ti débi olóore rẹ̀ yóò sì wà wò ní àmì ni. wọ́n yẹ ọ̀lẹ́nu tó yẹ orí bẹ́ẹ̀ ibi jẹ́ wọn bí wọ́n kí wọn kó ewu ọmọ lẹ́yìn placenta rẹ̀ ń bo ni wọ́n gbé jù sí. tí ayé bá fẹ́ múyàn ìṣẹ̀dá ẹni ni wọ́n pè kí ló mọ̀ yìí ìṣẹ̀dá ẹni wọn ò mẹ́kọ̀ ìyá rẹ̀ wọ́n mẹ́kọ̀ ẹni tó kọ́kọ́ jẹ́ ìyá wa àkọ́kọ́ tí jẹ́ Hawawu tá à ń pè ní Éfà ìbọn máa dámọ̀ níwá wọ́n ó lo Éfà yóò sì ṣiṣẹ́ ẹ̀yin méjìlẹ̀ wálé ayé ń jọ wọ́n bí ọ wọ́n bí ire wọ́n sì bí ibi tó padà lẹ́yìn rẹ̀ ń jọ kẹ́ni àná ibi yẹn ni wọ́n pè pé ibi tí lábájá bá wà kí báyìí ọ̀sẹ̀lẹ̀ yóò sì rí bẹ́ẹ̀. ọwọ́ ayé ò ní tẹ̀yìn ọwọ́ ayé ò ní tẹ̀mí. ẹ̀gbọ́n mo wí kí ni ń jẹ́ àmà lálà ibi gbà sùn là ń lálà tá a bá sùn àlè lálà tá a bá sùn àlè lálà. ìṣẹ̀dá ẹni làwọn ẹni ibi pè tí ayé bá ń gbìmọ̀ràn aburú lórí ẹni lọ́sàn-án tí wọ́n ń gbìn ní àárọ̀ ìwọ lè má mọ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá ti fẹ́ fún ẹ mọ̀
oorun tó bá ti sùn yóò gbé wá pé ń báyìí ń ṣẹlẹ̀ mi báyìí ń báyìí ń ṣẹlẹ̀ mi báyìí ń báyìí ń ṣẹlẹ̀ mi báyìí ó sì bá a bẹ́ẹ̀ ó sì bá a bẹ́ẹ̀. èyí mo fẹ́ fi pẹ̀kun ọ̀rọ̀ ẹ̀yin èèyàn mi ilé ọdún lẹ wà yìí ẹ ṣe jẹ́jẹ́ ẹ ṣe jẹ́jẹ́ o a ti sọdún ọdún nìyí a ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé Mr. Suetan Kosim àdúrà yẹn gbà ẹ ra àánú gbà ọlá nàbí. ó ṣe jẹ́ ni wọ́n wí fún yín àní dààmú ọlá ànábì yẹn ànábì ẹ rí èyí tí ń fi pẹ̀kun ọ̀rọ̀ fún wa ọba àwa ọkùnrin wí ọbẹ̀ yín ìyá wa ọba yín wí. ẹ dákun àdéhùn tẹ ẹ bá ti ní ilé ìmúṣẹ fún yẹn ẹ má máa pẹ́ sí i mọ́ ká sì má torí ohun tí a jẹ ká ba ohun tí a fẹ́ jẹ́jẹ́ òun ló da irú lóde òní ní ọjọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn onígbàgbọ́ sáwọn àfáà mọ́ wọn ò nígbàgbọ́ sọ́pọ̀lọpọ̀ wòlíì mọ́ wọn ní bàbá lọ́dọ̀ wọn wọn fẹ́ yàwó rẹ̀ wọ́n ọlọ́run sì ṣàánú àwa ná gbolo pupa ìyàwó mi pupa pọlọ fáìn ìyàwó mi fáìn ọ̀tán àbí ọ̀tán ọ̀sẹ̀dà tó mọ́ o ọ̀sẹ̀dà tó mọ́ ọ̀sẹ̀ni tí ò níbi tó kù sí ṣùgbọ́n ká máa gbìyànjú àti máa ṣe dáadáa ká fi àpẹẹrẹ dáadáa lélẹ̀ wọ́n pa ẹni yìí wòlíì gidi ni ẹni yìí àáfàá gidi lélẹ́yìí. arákùnrin kan ó jẹ́ ọ̀gá iléeṣẹ́ gbogbo ẹni ó bá ti wá ṣiṣẹ́ ń bẹ̀ lílá ní máa ń lá wọn gbogbo ẹni ó bá ti wá ṣiṣẹ́ ń bẹ̀
líla ni máa lá wọn kódà yóò ṣe wọn bó ṣe wù ú ni aṣẹ́yún rẹpẹtẹ fún mi àṣẹ bó ti wù ú. ọmọbìnrin kan wá ń bẹ àní dákọ ẹnì kankan ọ̀gá yìí ti ń la bó ṣe wù ú. wá fàdéhùn sí fọmọ yìí níjọ́ kan ọmọ yẹn wá mísì ẹ̀ ọmọ yẹn sábẹ́ pé ọ̀gá ẹjọ́ ẹ dákun ọ̀gá ẹjọ́ ẹ dákun ọlọ́run ó fèèlì rẹ ni dákun ẹ má fèèlì mi ẹ má fèèlì mi fàyínà yé alọmọ sí wà ẹ má ṣe báyìí fún mi. torí pé boyfriend ọmọ ó gbé ọmọ jáde kọ̀ lọ ọ̀dọ̀ ọ̀gá yìí fèèlì ọmọ yìí. ọ̀gá ẹ̀ sì wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni kò sí ohun tí ó ṣẹlẹ̀. ẹ wojọ́ tóun ti ń jìyà yìí bọ́ ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe òun látijọ́ yìí ẹ̀yà ń ṣeré ni ọ̀gá òun ti fẹ́ lé ẹni sọ yẹn sẹ́ ọmọ sì rí bẹ́ẹ̀ lóòótọ́ ọ̀dọ́dá òun ti gbọ́. ojú oṣù kan lọ sígbà wọn ọ̀gá bá fura pé kòkòrò kan tà wọ́n ní itan kòkòrò ni wọ́n pè bàbá họ ó bó lójú kíní bá ń kẹ̀ káàkiri ó ti di gbogbo tan wá gbogbo abẹ́ wá gbogbo òdì a sì lérò pé kòkòrò látàwọn kódà ìyàwó òun rí àwọn ọmọ òun rí ìdí bá ń kẹ́mẹ̀mẹ̀ ampicillin ni ampiclox ni bàbá ti mú kínní ọ̀dà gf sí lójú ọ̀dà kínní kan sí lójú ọ̀dà kínní ọ̀gbà mọ́ nǹkan ọmọkùnrin Yorùbá jù báyìí lọ mọ́. wọ́n bá ń gbé kí ìtìjú dé o kò lè wọ́ ṣòkòtò mọ́ jàlábíà tó jù lọ ní wọ̀ àlàmú tíyẹn ṣe làmúlámú lára ẹ̀ ọwọ́ adẹni tí ń gàdí sí gbogbo èèyàn báyìí sàlámù alékùn sàlámù alékùn. ẹ dákun bọ́dá wa yìí ní nǹkan ṣe bọ́dá yìí wà ní ìwà lè yí àwọn àmọ́rù kòkòrò ọ̀hún o yìí ṣe kòkòrò ló ṣe òun fúnra ẹ̀ ní ọ̀sọ̀ ohun tó ṣe òun fúnra ẹ̀ ní ọ̀sọ̀ ohun tó jẹ lóyo òun ọ̀jẹ̀ nǹkan kan òun kàn sùn òun jí ojú oorun kòkòrò yẹn ta òun dẹ̀ họ ìgbà tílẹ̀ mọ́ òun dẹ̀ tó wọ́n ó bó so from there òun wò pé minor náà ni ẹ máa lọ gbogbo òdì ló ti jẹrà yìí ta lọ bà nínú jẹ́ tó fi ṣẹ̀sín tó sọ pé ọ̀gá ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ fi mí ṣe yìí tí yín ó jù bẹ́ẹ̀ lọ. ẹ̀sìn wọn fẹ́ ní kákà ṣẹ̀sìn kò lè jẹ́wọ́ ńgbà àwọn ìyàwó rẹ̀ wà ń bẹ àtàwọn ọmọ ẹ̀yin ìyàwó ẹ bóde ẹ̀yin ẹbí ẹ dúró sáà ta ni ẹni
tẹ́ ẹ jọ ń lóòdù káàdì tó bà nínú jẹ́ tó sọ fún wọn pé ẹ̀sìn tó ṣe kódà yóò ju tòun lọ olóhùn sẹ́yìn ṣùgbọ́n wọn ò lérò pé irú ọmọ yẹn lè understanding rẹ̀ bóyá ló lè wọn ò lérò bẹ́ẹ̀ ó sì ń fẹ́ èbó lọ́wọ́ ni èso Yorùbá ọmọ yìí ń kọ́ òun gan rèé sọ́jà rọ́ nísìn ọyá pe nọ́mbà ọmọ yìí kọ́ tiẹ̀ ohun tó sọ fún ni pé jọ dákun torí Ọlọ́run foríjì mi dákun má bínú ọgbọ̀n ohun tí ó sọ fún un má bá pọ̀ mọ́ ta ló ń sọ̀rọ̀ ọ̀gá bàbá lámilámi òun ti sọ fún ọ̀pọ̀ ọ̀sẹ̀ sí báwo ni sóò ti ń ba yí ẹgbọ́n mi tó sọ sóò sì ti ń ba yí wọn náà máa la tìrẹ́bọ̀ nìyẹn máa la ọ́ la pẹ́ ọ́ sẹ̀sí kù ni àfi ká wá ọmọ yìí rí àfi ká wá a rí. ẹni yìí ti padà gbádùn o ṣùgbọ́n mo gé kúrú ní o ìrìn tààrìn lórí èsì kékeré. mọ́mì wa dádì wa àdéhùn tẹ̀ ní lè sí ká ẹ má bá yàn sí. iní máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ọlọ́jẹ̀lú tí wọ́n láwọn ń ṣèlú fún wa. gbogbo ẹ wo gbogbo àdúgbò yìí títí rí ọ máa da àwọn ọmọ máa kàwé àwọn nǹkan máa ẹ̀yin aláboyún ẹ̀ ní sanwó lọ́sibítù irọ́ ni wọ́n pa. ẹ̀jẹ̀ wọn ó débẹ̀ tán ẹ hàn pẹ́ẹ́nù pátì kan náà wọ́n jọ wà wọ́n ti mọ iye tọ́gbà àwọn yòókù wọn máa fi kú léèkì ìdú okó kú kẹlòmí ọgbàbẹ̀ wọn ni wọ́n máa lé kí là ń ṣe yìí fún. bí wọ́n jẹun ó digun wọn máa sọ oúnjẹ wọn tó jẹ bí wọ́n wọ bàtà ó dogun wọn máa sọ bàtà wọn tó wọ̀ bí wọ́n ó jókòó ó dogun wọn máa sọ jókòó kí wọ́n tó jókòó kí ló dé tó bẹ́ẹ̀. ilé ayé kì í ṣogun àwa èèyàn tá a wà láyé la sọ ayé dogun ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ àdúrà wọ́n gbà tó ìyẹn máa fèyí sí lọ́wọ́. Ọlábọ̀dé èmi alóde tó mímí àmì kalẹ̀ bí ẹni gbọ́jọ́ kú bá wọn. Adigun wo ọ̀rọ̀ ayé mi ti sú mi ṣe ló ń ṣe mí bí kí n lọ bínú para mi torí kò tiẹ̀ yé mi mọ́ gbogbo kọ́ńtíráàtì tí mò ń lé pàbó ló ń já sí ó tiẹ̀ wá tó ti àlákàlà ojoojúmọ́ tí mò ń la bí kí n máa bára mi ní sùkúl tí mo ti ṣe tán láti bí ogún ọdún sẹ́yìn tásìjọ́ mọ̀ ṣe exam papọ̀ bí mo ṣe ń rí owó lójú oorun bẹ́ẹ̀ ni mò ń jẹ lójú àlá ìgbà míì tiẹ̀ bẹ tó jẹ́ pé inú gbòjò òkú ní ti bára mi lọ́gànjọ́ ó tiẹ̀ wá tó ti jàǹkáwọ̀ tí ń kọ́ mi lórí ìrìn gbogbo ipá ni mo sì ti sà gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí tí ò ti wá tán fún mi báyìí. kò tí ì tán fún ọ ibi ó ti yẹ kó rójútùú sọ̀rọ̀ ayé rẹ ló tí ì máa ṣèbórí tí ó gbéni ní gbáláwo orí kò ní ibì kan bẹ tí wọ́n ti ń fewé àti gbòó ṣiṣẹ́ agbára Elédùmarè tí mo mọ̀ gbogbo òsì jìnnà ilá onírè kò ọ̀dọ̀ Dr. Sheikh Lukman Anyadare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní oníkálukú ti ń wá ojútùú sí ṣòro ayé rẹ kékeré ní ti àlálílá lọ́dọ̀ wọn ìtumọ̀ rẹ̀ àti ìgbésẹ̀ lóko tí wọ́n gbé lórí ẹni ọkọ ọ̀run tàbí aya ọ̀run yọ lẹ́nu ọ̀dọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Lukman Anyadare ní Elédùmarè ti ń ṣiṣẹ́ agbára pẹ̀lú tewétegbò. Adigun dákun gbà mí júwe ọ̀dọ̀ fẹ́mi náà. ó lè kàn sí wọn ládùúgbò Akínọlá ojúlé kọkàndínlọ́gbà òpópónà lédè lac Bàrígà nígboro Èkó tàbí kó o yọ sí wọn ní òpópónà Onírèké àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. ẹ̀ló iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn rè 08032983298 tàbí 08089038658. ìwọ náà kàn sí wọn lónìí kó rí bí bàbá ọgbọ́n ṣe fi tewétegbò dábìrà. àwọn kan ń jọba àwọn kan ń ṣẹ̀rú àwọn kan ń ṣe bí Olódùmarè ọmọdé òòjọ́ ń ṣàláìsí àwọn kan ṣàyẹ.
ẹ̀yin èèyàn mi bó ṣe rí nù àdúrà yẹn ó gbà o ẹ ra àánú gbà o ojú ò ní tì yín o àtijọ́ àtimọ́ ẹnì kọ̀ọ̀kan wa kò ní bọ́ sí nira ayé ò ní dè wá àní kó sí páńpẹ́ ayé ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ayé gbẹgẹ́ ṣé bàbá ṣe léyìí wàhálà ni bàbá ṣe rárá àdámọ́ kọ́ńtírì tá a wà lọ́gbà bẹ́ẹ̀ kọ́ńtírì kọ̀ọ̀kan ló ní ṣèṣì tiwọn ẹ̀yà kọ̀ọ̀kan ló ní ṣèṣì tiwọn èdè kọ̀ọ̀kan ló ní ṣèṣì tiwọn ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ ká gbọ́ ìkìlọ̀ ẹ gbọ́rọ̀ sí wòlíì yín lẹ́nu ẹ gbọ́ ohun táwọn àáfàá ń wí ẹ gbọ́rọ̀ ẹnu àwọn àgbàlagbà káyé ó lè bá a gún àdúrà yẹn ó gbà ó dàárọ̀ o ó dàárọ̀ àdúrà gbogbo ọgbọgbọ àmì gbà. Assalamu alaikum.